ẹ̀yin àtolóyè Sunday Igboho jọ wà ńbẹ̀. bẹ́ẹ̀ni. nígbà tí gbogbo nǹkan ń dàrú nílùú Mọdákẹ́kẹ́ ẹ jọ wà ńbẹ̀ ni. bẹ́ẹ̀ni. bàbá àwọn kan wá ń sọ̀rọ̀ lórí social media mo fẹ́ kẹ́ ẹ fi gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ mo fẹ́ kẹ́ ẹ fi sọ̀rọ̀ jáde. wọ́n ní olóyè Sunday Igboho àwọn kan wọ́n ní kò lóògùn ẹ ti gbọ́ àwọn kan wọ́n ní kò lóògùn wọ́n ní àmì ìmọ̀ ti gbà tí mi ò tiẹ̀ sọ wọ́n ní ìnága jùjú. bàbá irú èèyàn wo lolóyè Sunday Igboho jẹ́ wọ́n ní nà mouth. ṣe é rí ọlọ́gbọ́n ní ó kíyèsí wèrè èèyàn ni ò ní kà sí Sunday Igboho tó bá ní ológun kò lóògùn ọ̀sà lọ́lọ́hún ṣùgbọ́n tó bá fẹ́ mọ̀ pé Sunday Igboho lóògùn tàbí olóògùn kán lọ bá ìwà àtijọ́ ní gbọ́dọ̀ ẹ̀ tí ò fi òkè ní gbé bó ṣe wà yẹn tí mo ti ń sọ fún yín ológbò tí ó pàkiri lọ́rọ̀ Sunday Igboho tójú tó mẹ́rin ọwọ́ mi látọ̀ ń bùrí kankan ìmọ̀ kan kò sí ní tán fi ṣe láéláé olóògùn ẹ̀ mọ̀ pé jọlọsí ní ọ̀pọ̀n jọlọsí ní pa wọ́n lọ yẹn jẹlọsí ní pa wọ́n náà torí pé ní tó gbèsè yẹn kò wọ́pọ̀ nínú ìran bàbá wọn tó lè dìde tí ó ṣáájú bó ṣe ṣáájú tí ó sì dúró tì a máa ṣe pé ṣe ọlọ́mọ lẹ́yìn ìyapa àti ń jalè ṣe bó ń gbèjà Nàìjíríà ni ọ̀tá ẹni ìpódù ọ̀yà ó ti nílùú bàbá àwọn ò ní bàjẹ́ kò ní bàjẹ́ fún gan wọ́n máa ń ṣètánú rẹ̀ Ọlọ́run ó sì gbé lékè tó bá ṣe nǹkan lómi ó ṣe ẹ̀ kí ó lọ ké sí ìran bàbá wọn kan náà wà dán tí ń dánwò wò ká wá try rẹ̀ wò náà Ìgbòho sà kódà mo gbé bà fún. bóò ni ti ọ̀rọ̀ inú igbó àwọn kan ní ẹnu níjà pé kò lè wọgbó wọn ní kò lè wọnú igbó Ọ̀yọ́ ní Oríire local government ní Ọ̀síẹ̀lẹ̀ níbi tó ti kàn mọ́ lọ olóyè Sunday Igboho dẹ̀ ń sọ fún wọn wípé òun lè wọnú igbó bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ àwọn kan wá ní ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn bandits pé tó lè Igboho bá gbọ́ sáǹdì ẹ̀ lásán pé yóò torí bọ́gbó ni. wọ́n ń dẹmọ ni ṣe é rí gbogbo ìbọn tí àwọn bandits kó lọ́wọ́ tí wọ́n bá fún Sunday Igboho láàyè kó lọ yóò lọ táìmù tí Sunday Igboho bá wọnú igbó yẹn kò síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́. bàbá bẹ́ẹ̀ni mo sì yín lẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ. táìmù tí Sunday Igboho bá wọnú igbó bí tẹ́kọ̀ ọmọ lọ kò síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́ ibí náà ló ti gbà lọ. Mọdákẹ́kẹ́ ló ti gbà lọ. àìdá kí wọ́n tún dojú ìjà kọra wọn ká máa para wọn agbára ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́mọ ọmọ fún ni alálẹ̀ dídì fún ni. ọmọ abálẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu ó ń bọ̀ ọ́ ǹjẹ́ ṣe mọ̀ wípé nílẹ̀ Yorùbá ọba lọ́làṣẹ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n lásìkò yìí gbogbo nǹkan ti yí padà ó kí wa níbi kíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé ẹ mọ̀ ṣe o yóò mọ̀ dùn mọ́ yín yóò mọ̀ kúrò máwọ̀ ọ̀tá yín Ojúṣe Ọba TV ló ń kí gbogbo wa o ìkànnì Ojúṣe Ọba ló ń kí gbogbo wa Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ bàbá irú èèyàn wo lolóyè Sunday Igboho jẹ́ wọ́n ní nà mouth. ṣe é rí ọlọ́gbọ́n ní ó kíyèsí wèrè èèyàn ni ò ní kà sí Sunday Igboho tó bá ní ológun kò lóògùn ọ̀sà lọ́lọ́hún ṣùgbọ́n tó bá fẹ́ mọ̀ pé Sunday Igboho lóògùn tàbí olóògùn kán lọ bá ìwà àtijọ́ ní gbọ́dọ̀ ẹ̀ tí ò fi òkè ní gbé bó ṣe wà yẹn tí mo ti ń sọ fún yín ológbò tí ó pàkiri lọ́rọ̀ Sunday Igboho tójú tó mẹ́rin ọwọ́ mi látọ̀ ń bùrí kankan ìmọ̀ kan kò sí ní tán fi ṣe láéláé olóògùn ẹ̀ mọ̀ pé jọlọsí ní ọ̀pọ̀n jọlọsí ní pa wọ́n lọ yẹn jẹlọsí ní pa wọ́n náà torí pé ní tó gbèsè yẹn kò wọ́pọ̀ nínú ìran bàbá wọn tó lè dìde tí ó ṣáájú bó ṣe ṣáájú tí ó sì dúró tì a máa ṣe pé ṣe ọlọ́mọ lẹ́yìn ìyapa àti ń jalè ṣe bó ń gbèjà Nàìjíríà ni ọ̀tá ẹni ìpódù ọ̀yà ó ti nílùú bàbá àwọn ò ní bàjẹ́ kò ní bàjẹ́ fún gan wọ́n máa ń ṣètánú rẹ̀ Ọlọ́run ó sì gbé lékè tó bá ṣe nǹkan lómi ó ṣe ẹ̀ kí ó lọ ké sí ìran bàbá wọn kan náà wà dán tí ń dánwò wò ká wá try rẹ̀ wò náà Ìgbòho sà kódà gbogbo ni ṣe é rí gbogbo ìbọn tí wọn bá ń dìtì kó lọ́wọ́ tí wọn bá fún Sunday Igboho láàyè kó lọ yóò lọ táìmù tí Sunday Igboho bá wọnú igbó yẹn kò síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́. bàbá bẹ́ẹ̀ni mo sì yín lẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ. táìmù tí Sunday Igboho bá wọnú igbó bí tẹ́kọ̀ ọmọ lọ kò síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́ ibí náà ló ti gbà lọ. Mọdákẹ́kẹ́ ló ti gbà lọ. àìdá kí wọ́n tún dojú ìjà kọra wọn ká máa para wọn agbára ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́mọ ọmọ fún ni alálẹ̀ dídì fún ni kò ṣe tẹ́nìkan kò lè wọ́ bó òsìkú tí ọ̀pá ikú ìpẹta lójú rẹ bó ṣe wà yẹn wọn ní olóògùn ẹnu tí ń ṣe náà ó jọ ògùn lọ káwọn náà ò gbìyànjú rẹ̀ káwọn bóde wò tàbí káwọn lọ wórodù káwọn lọ dá wàhálà lẹ́dọ̀ ọ̀sìlárí àbí kankan mọ́ tójú àwọn òrì ṣé wọ́n gọ̀ ní Ìgbòho náà fi ń ṣe ọ̀sẹ̀ ń lè dààmú tó bá ti ń wọnú gbọ́ báyìí ìbọn tán bandits kò tó rò pé tó bá fi tí gbọ́ yọ sá lọ
kò sí ní tó lè ṣe mẹ́. kò ní dún. bẹ́ẹ̀ ni ntọ́ bá sì dùn yóò ti dìjọ́ bá wọn ni wọ́n para wọn bẹ́ẹ̀. bàbá tí mo mọ̀ bí ẹ mú owó ni kò ní dún. bó bá sì kó ọmọ lọ gbogbo ọmọ tákàrà bá kó èkó ní kó padà kò sí ẹ̀ka tí ó sì nǹkan ọmọ yẹn gbogbo ẹni mo sọ fún yín. bàbá lórí ọ̀rọ̀ èrò ẹkùn inú mi ti dùn pé inú ti gbọ́ èrò ẹkùn networking tó lóye Sunday Igboho dálẹ̀ bó lẹ̀ ṣe rí sí. ibi tí bá ti ń lọ láńlá àjọsọ èrò ẹkùn ní àjọ wà ńlá èrò ẹkùn ní àtẹ̀yìn mi Mọdákẹ́kẹ́ ẹ rí i pé Nàìjíríà ọ̀dà tọ́ba lọ́fẹ́ wọnú gbọ́kàn láàárọ̀ la tọ́ba pè má débẹ̀. ẹni sùúrù ẹ̀yin náà sì ti lè ta jìtá. èmi ò mú pàṣán lọ́wọ́ ni pàṣán ni èmi ìyẹn bá èmi ọmọ bá ń yẹn. ṣùgbọ́n ẹ lè mú pàṣán lọ́wọ́. mú pàṣán lọ́wọ́ àmọ́ jẹun pàṣán lórí. bàbá ara yín sì ṣe kébékébé. kò sí nǹkan kan ìgbà ọdún kan ni. n tó burú jù nìkan mọ̀ sí jàǹdùkú káàkiri ìgboro nígbà tá a bá ṣe jàǹdùkú tó yẹ pé wọ́n kó wọn máa fẹ́ lọ gba wọn lẹ̀ èṣù ẹ̀ṣẹ̀ dàmbẹ́. sáwà gbà pé kíyà ọmọ jẹ àwọn ọmọ wa ni ọmọ ọjọ́ ọ̀la Nàìjíríà ni tó bá dán nílẹ̀ ń bẹ̀ yà wà máa bóde tiwọ́ kó sí ọ̀kan bẹ́ẹ̀ tó bá fẹ́ lọ tó bá pè mí àjọ débẹ̀ ni. tó lè Sunday Igboho bá pè mí. bẹ́ẹ̀ ni tó bá ti pè mí àjọ débẹ̀ ni. ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe nǹkan fojú sí Mọdákẹ́kẹ́ lára ẹ̀ kò lọ́nà wo ọ̀pọ̀lọpọ̀ fojú sí Mọdákẹ́kẹ́ lára wípé ó ṣeé ṣe nígbà tí irú ẹkùn yẹn bá délẹ̀ tán ó ṣeé ṣe kó jẹ́ pé Mọdákẹ́kẹ́ ni Sunday Igboho ti wá kó àwọn èèyàn fún irú ẹkùn. ó ti lọ lórí ń bí ó lọ lórí ń bí already bọ̀ tí àti mi tí ó fà kalẹ̀ fíìmù tó gún ni ẹ máa wòran. tó lè Sunday Igboho bá fà yín kalẹ̀ nǹkan. akílódé àjọ ń lọ níṣẹ́ ẹ̀ àlè yára wa èmi ẹ̀ ò lè fira wálé àjọ ń lọ ni ẹni ìwé àti bá ti ń lọ àjọ ń lọ ni. ọ̀dà irú èèyàn wo náà jẹ́. Sunday Igboho. bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́. ẹ káàárọ̀ ẹ káàsán níbikíbi tí ẹ bá wà jákèjádò gbogbo àgbáláyé ẹ ṣe kú ìyálẹ̀ ta ẹ jẹ́ kí n kí yín pé ẹ káalẹ́ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe wọ́n sọ pé lórí ètò wa lórí ètò ojúṣe ọba Yorùbá Dára TV yìí mi ò sọ wípé ìṣẹ̀káṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì tàbí ẹ̀sìn mùsùlùmí ni kò dáa o ohun tí mò ń lọgun lé lórí ni wípé ẹ jẹ́ ká gbé ìṣẹ̀ṣe tiwa náà lárugẹ ní Áfíríkà ṣíkèna torí Áfíríkà níṣẹ̀ṣe ẹ má sọ pé àníṣẹ̀ṣe láfíríkà àwa náà ní tiwa Saudi Arabia ni wọ́n ti mú ẹ̀sìn mùsùlùmí wá Jerusalem ni wọ́n ti mú ẹ̀sìn kìrìsìtẹ́nì wá ṣáwọ̀ lẹ́sìn kankan láfíríkà ni we Africa ṣé we don't have any religion in Africa we have ẹ̀sìn wa láfíríkà ńkọ́ ẹ má jà gbàgbé rẹ̀ a lè gbé òun náà lárugẹ mo kí wa jákèjádò gbogbo àgbáláyé níbikíbi tá a bá wà ìkànnì ojúṣe ọba Yorùbá Dára TV ló ń kí gbogbo wa o Kọ́lá Aláwọdé lórúkọ mi fún gbogbo àwọn èèyàn tó ń rí mi láwọn channels mi bíi 5 èmi náà ni o Kọ́lá Aláwọdé ẹ tiẹ̀ ti máa rí ẹyẹ méjì òkè ń jàsà ẹ ti máa rí fóònù nọ́mbà mi ń bẹ̀ fóònù nọ́mbà tí ò bá ti gbé Kọ́lá Aláwọdé wá tàbí tẹ bá ti ń wo iṣẹ́ mi ẹ tiẹ̀ ti máa rí màá ti watermark iṣẹ́ mi màá ti gbé síbẹ̀ ó túmọ̀ sí wípé èmi náà sì ni mo ní channel 5 yọmọ dùn mọ́ wa yọmọ kúrò máwọn ta wa ẹ má jà gbàgbé ìṣẹ̀ṣe wa o Akọ́láwọlé Aláwọdé òun lórúkọ mi. Ìgbòho máa ń ṣàánú ni afọmọjẹ afọmọlóúnjẹ máa wò bẹ láàlú ògiri òkò kọsẹ́ ń lè kojú rẹ̀ ẹ̀ máa lu tán máa lù fún bíi àfẹni tí kò gíla ọkọ̀ lù. ẹjọ kí n tó jó àgbà tí ń dé. ẹjọ àfẹni tí kò gíla ọkọ̀ lù. ọbẹ̀ kí n gbọ́dọ̀ rẹ̀ ló lè kọ́ lù. tó lù bá ti gbé lù lọ́wọ́ bá kọ́ ẹ̀. àwọn àìsàn pé bàbá dámì àfẹni tí kò gíla ọkọ̀ lù ló lè kọ́ lè sùn ló lè kọ́ lù sàkó àfẹni tí tàn kó ọ̀pá àfẹni tí kà àwọn nǹkan orí ọmọ dúró déédéé ni. torí nígbà tí ilẹ̀ ń pòbìrì kò lò tí gbogbo ojú ọ̀run Sudan yìí nílùú Mọdákẹ́kẹ́ ẹ̀yin àtòlóyè Sunday Igboho jọ wà ń bẹ̀. bẹ́ẹ̀ni nígbà tí gbogbo nǹkan ń dàrú nílùú Mọdákẹ́kẹ́ ẹjọ wà ń bẹ̀ ni. bẹ́ẹ̀ni. bàbá àwọn kan wá ń sọ̀rọ̀ lórí social media mo fẹ́ kẹ́ ẹ fi gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ mo fẹ́ kẹ́ ẹ fi sọ̀rọ̀ jáde wọ́n ní olóyè Sunday Igboho àwọn kan wọ́n ní kò lóògùn ẹ ti gbọ́ àwọn kan wọ́n ní kò lóògùn wọ́n ní àmì ìmọ̀ ti gbà tí mi ò tiẹ̀ sọ wọ́n ní iná gẹ́ jùjú. bàbá irú èèyàn wo lolóyè Sunday Igboho jẹ́ wọ́n ní nà mouth. sẹ́ẹ̀rí ọlọ́gbọ́n ní ó kíyèsí wèrè yẹn ni ò ní kà sí Sunday Igboho tó bá ní ológun kò lóògùn ọ̀sà lọ́lọ́hún ṣùgbọ́n tó bá fẹ́ mọ̀ pé Sunday Igboho lóògùn tàbí olóògùn kán lọ bá ìwà àtijọ́ ní gbọ́dọ̀ ẹ̀ tí ò fi òkè ní gbé bó ṣe wà yẹn tí mo ti ń sọ fún yín ológbò tí ó pàkiri lọ́rọ̀ Sunday Igboho tójú tó mẹ́rin ọwọ́ mi
látọ̀ ń bùrí kankan ìmọ̀ kan kò sí ní tán fi ṣe láéláé olóògùn ẹ mọ̀ pé jọlọsí ní ọ̀pọ̀n jọlọsí ní pa wọ́n lọ yẹn jọlọsí ní pa wọ́n náà torí pé ní tó gbèsè yẹn kò wọ́pọ̀ nínú ìran bàbá wọn tó lè dìde tí ó ṣáájú bó ṣe ṣáájú tí ó sì dúró tì a máa ṣe pé ṣe ọlọ́mọ lẹ́yìn ìyapa ṣe ń jalè ṣe bó ń gbìjà Nàìjíríà ni ọ̀tá ẹni ìpódù ọ̀yà ó ti nílùú bàbá wọn ò ní bàjẹ́ kò ní bàjẹ́ fún nǹkan wọ́n máa ń ṣètánú rẹ̀ Ọlọ́run sì gbélékè tó bá ṣe nǹkan lómi ó ṣe rẹ̀ kí ó lọ ké sí ìran bàbá wọn kan náà wà dán tí ń dánwò wò kán wá try rẹ̀ wò náà Ìgbòho sà kódà ó gbé bà fún. bó o ní ti ọ̀rọ̀ inú igbó àwọn kan ní ẹnu níjà pé kò lè wọgbó wọn ní kò lè wọnú igbó Ọ̀yọ́ ní Oríire local government ní Ọ̀síẹ̀lẹ̀ níbi tí wọ́n ti kàn án mọ́ lọ olóyè Sunday Igboho dẹ̀ ń sọ fún wọn wípé òun lè wọnú igbó bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ àwọn kan wá ní ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn báńdíìtì pé tó lè Igboho bá gbọ́ sáǹdì ẹ̀ lásán pé yóò torí bọ́gbó ni. wọ́n ń dẹmọ ni ṣe é rí gbogbo ìbọn tí àwọn báńdíìtì kó lọ́wọ́ tí wọ́n bá fún Sunday Igboho láàyè kọ́ lọ yọ lọ táìmù tí Sunday Igboho bá wọnú igbó yẹn kò síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́. bàbá mo sì yín lẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ. táìmù tí Igboho bá wọnú igbó ibi tẹ́kọ̀ ọmọ lọ kò síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́ ibi náà ló ti gbà lọ. Mọ̀dákẹ́ ló ti gbà lọ. àìdá kí wọ́n tún dojú ìjà kọra wọn ká máa para wọn agbára ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́mọ ọmọ fún ni alálẹ̀ dídì fún ni kò ṣe tẹ́nìkan kò lè wọ́ bó òsìkú tí ọ̀pá ikú ìpàtà lójú rán bó ṣe wà yẹn wọn ní olóògùn ẹnu tí ń ṣe náà ó jo oògùn lọ káwọn náà ò gbìyànjú rẹ̀ káwọn bóde wò tàbí káwọn lọ wórodù káwọn lọ dá wàhálà lẹ́dọ̀ ọ̀sìlárí àbí kankan mọ́ tójú àwọn òrì ṣé wọ́n gọ̀ ní Ìgbòho náà fi ń ṣe ọ̀sẹ̀ ń lè dààmú tó bá ti ń wọnú gbọ́ báyìí ìbọn táwọn bandits kò tó rò pé tó bá fi dípò yọ sá lọ kò sí ní tó lè ṣe mẹ́. kò ní dún. bẹ́ẹ̀ ni ntọ́ bá sì dùn yóò ti dìjọ́ bá wọn ni wọ́n para wọn bẹ́ẹ̀. bàbá tí mo mọ̀ bí ẹ mú owó ni kò ní dún. bó bá sì kó ọmọ lọ gbogbo ọmọ tákàrà bá kó èkó ní kó padà kò sí ẹ̀ka tí ó sì ń kan ọmọ yẹn. ọpọ́ pàtàkì fún Ọlọ́run Elédùmarè tó gbé wa dé ọ̀dọ̀ Kébé ọ̀rẹ́ olóyè Sunday Igboho ní èní mo kí wa jákèjádò gbogbo àgbáláyé gbogbo ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ níbo lẹ́wà jákèjádò ibikíbi tẹ́ bá wà nílẹ̀ àti ní diaspora mo kí yín ẹ mọ̀mọ́ ṣe bàbá mo kí yín ẹ mọ̀mọ́ ṣe mo mọ̀ pé láìpẹ́ ẹ̀yin náà ń bọ̀ lójú kámẹ́rà Kébé ẹ bá ń kí gbogbo ọmọ Yorùbá pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ń wò yín tẹ́lẹ̀ àtàwọn èèyàn tó jẹ́ pé wọ́n fẹ́ràn yín mọ́ Igboho lára ẹ bá ń kí gbogbo ọmọ Yorùbá. mo dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Olóòtú nípa Ọlá Olóòtú Kọ́lá Aláòdé nípa dáadáa tí mo ń ṣe gbogbo àwọn tí ọ̀dá ni mọ̀ wọ́n dá a mọ̀ mo ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá nílẹ̀ Yorùbá jákèjádò àti àwọn àgbààgbàlú àti àwọn tí wọ́n wà ní òkè mo dúpẹ́ lọ́dọ̀ wọn ilẹ̀ Yorùbá ò ní dàrú mo tún dúpẹ́ lọ́dọ̀ àwọn ẹgbẹ́ onímọ́tò ìlú Mọdákẹ́kẹ́ torí òṣùṣù ọwọ́ láṣẹ́ra wa kò sí wàhálà National Union of Road Transport Workers òṣùṣù ọwọ́ láṣẹ́ra wa kò sí jà kò sí wàhálà ẹni tí ó tu aká Ọlọ́run níjọ́ dáàrin wa gbogbo àti àbá lò láyé àní fìnira lò Mr. Kọ́lá Olóòtú ẹ̀ lálùbáríkà bẹ́ẹ̀ bá ti ń lọ ìkọ́ ìkéjò ẹni bá dààmú pàdé lágbára Ọlọ́run lágbára àwọn tán láyé lágbára ọkùnrin lágbára obìnrin ẹni tó bá níbẹ̀ tí ń lọ tó bá ló ń bí òun nínú tó bá lọ kò ní dé tó bá ti lọ kò ní dé torí ẹ ń bá ti pé bá a ṣe wáyé àti alága Ọ̀ṣọ́bàdàn Adéyí àtàwọn èèyàn mi tájọ wà ń bíbáyìí gbogbo ẹni tó bá ti ní ká lọ ká mọ̀ dé òun ni ò ní dé torí pé àlọ́ rámìíràn báyìí láàrí ẹnìkan ò kì í rábọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ń bá ti ń rubi iṣẹ́ ní gbogbo ọ̀nà yóò lọ kò ní padà wá ẹ̀ ń bá sì pé ká kú òní ó sì wá ju wa kú ọ̀rọ̀ bí ẹkún tẹ gbére ọwọ́ labalábá fi járí wọgbó ikú ìgbélé tiẹ̀ ká dún òlà ìgbélé tiẹ̀ ká sùn Ọlọ́run bá ìdágbé tí fi kó láàrin ìlú bẹ́ẹ̀ ni bá ti yẹn kókó fààyè fúnlẹ̀ ni o gbogbo ọ̀tá wa ni ó fààyè fún wa àwọn òrì bá ti ṣe o mo tó kí ọ̀rẹ́ mi Ìgbòho Sàwó Babádámì èmi ọjọ́ wa àjọ jẹ ayé tí Jésù fi dé ni èmi àti Sunday Igboho ọ̀rẹ́ mi ni látọjọ́ tó ti pẹ́ láti dé wá ó ti pẹ́ mo máa ń tẹnu mọ́ kinní kan ntọ́jẹ́ ńlá ìkẹ́ ẹ̀ láyé lọ́run
kò ju wípé nígbà tó gún dé ìlú tí wọ́n ti bí mi fẹ́ tú lóòótọ́ ibẹ̀ ló gbé dàgbà ó dúró àwájọ dúró kò sọmọ náà tí ó jọ ṣe kò sọmọ náà tí ó jọ ṣe ẹnu tó jẹ́ ńlá ìkẹ́ nìyẹn tó ló gbìyànjú kò jẹ́ kí ìlú yẹn ó tú òun náà sì gbàgbé ìlú títí dòní gbogbo ìgbà tí ó bá lò láyé yóò mọ bá àánú pàdé ni àtòun àtọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ wọ́n mọ bá àánú pàdé ni níjọ́ kan ló dédé pè mí bẹ́ẹ̀ lónìí àbámẹ́ta ó ní wáyé mo ní kí ló ṣẹlẹ̀ mo ní kí ló dé ẹ̀yin fún yín mọ́tò kan ni àwàdà mọ̀ pé bó ṣe ní wọ́n á gbé bọ́ọ̀sì kan nù bó ṣe bu mi mọ́tò nù bó tó ti yọ sí lọ́rùn báyìí pé àwẹ̀ bọ́ọ̀sì tó fún mi o mo fi ń pawó ni o èmi ò ní ká ẹsẹ̀ mo fi ń rìn o mo ní ó gbé káà fún mi ó tún sọ fún mi ó lóun ó fún mi bó sì mọ̀ pé tó bá sọ nǹkan bẹ́ẹ̀ yẹn yóò ṣe torí pé èèyàn gidi ni tó bá sọ pé òun ó ṣe nǹkan báyìí yóò ṣe kò lè dá padà ẹ lè confuse ẹ ká dá padà kò sí ohun tó lè confuse ẹ ọmọ ń dó lórí àdéhùn gbogbo àti ọba ló láyé kò ní jẹ́ kóró ọwọ́ ayé àtẹ ọwọ́ Fúlàní àbá ọwọ́ bandits òní bá àtọ́mọ ẹ̀yìn ẹ̀ àwọ̀rò àti gbogbo wọn pátápátá wọn ò ní kójú ogun àṣeyọrí ni ó ṣe lágbára Elédùmarè nígbà tí wọ́n ń dá ní Nàìjíríà wọn ò ní fi ṣàwátì wọn ò ní fáwọn náà ṣàwátì o gbogbo ìgbà tí Sunday Igboho bá lò láyé kò ní rógun stroke kò ní rí nira ọmọ ẹ̀ á stroke ìyàwó ẹ̀ á stroke mo ṣe ń ṣàdúrà fún èmi ọ̀rẹ́ rẹ̀ owó mẹ́ta kébé èmi náà ní rógun stroke o àti alága mi Déyì Ọbándé olóòtú àti gbogbo ẹ̀yin tẹ́ wá ẹ̀ ní rógun stroke o ìdààmú wàhálà ò ní jẹ́ tí o ìlú yóò wá dẹrùn gbogbo ibi tí ogun ti wá lórílẹ̀‐èdè Nàìjíríà ọlọ́ọ̀bá ṣẹ́gun gbogbo àwọn tó ń gbógun tí àtẹ́tà bá ti lọ sí Psalm 35 ẹ lọ kàwé ìwọ tó ìbá ka Bible ó ní Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí gbogbo àwọn tó ń gbógun ti Nàìjíríà tó ń gbógun ti Tinubu ọlọ́ọ̀bá gbógun ti hàn torí wọn ò fẹ́ kí bàbá yẹn láṣeyọrí bàbá yìí ó sì láṣeyọrí gbogbo ìgbà tí bàbá yìí tó dáwọ́ lé yìí dandan ni kó yọrí yóò yọrí àárín ẹ̀gùn báyìí ni mọ̀rìwò tí sọ̀sọ̀ tiẹ̀ Tinubu ó ṣe àṣeyọrí tí gbogbo ọmọ Nàìjíríà gan tínú wọn ó dùn ìdààmú aláwọ̀ ní jẹ́ ti àbáwọn gbogbo wọn tán retí kú sí náà bàkú pàdé lẹ́sẹ̀ ògbèjì torí pé èèyàn ò lè tẹ́nà gbogbo ayé lọ́rùn tán ibi tán bá bá dé náà tóun náà bá ṣe dé tẹ́lómi bá gbé tó bọ́ bẹ́ẹ̀ káwọn náà ò ṣe kò ní ìdíkà tó pẹ́ fẹ́ rí lépa irúgbò orí ìṣèkà nìkan kọ́ fẹ́ rí lépa ọ̀sọ́mọ náà tí ó jọ ṣe ọ̀fẹ́mi ẹ̀ta gambu ni torí mo mọ̀ pé ò ṣe é gbámú ẹni tó bá lóun lọ ọ̀dọ̀ rẹ̀ yóò gbámú yóò gbaná mú yèrè pé níbí kan àgbámú bàbá dámì èmi ọ̀rẹ́ rẹ̀ ni mo ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí kì í fi àṣẹ o kì í fi mí ṣe yóò sì dá fún un dalẹ̀ kò ní púpọ̀ àìmọ̀dé o ikú èsì ò ní pa o níjọ́ tẹ́nìkan bá plan pé wọ́n gba bọ̀dẹ̀ fún tó bá lóun wọ́n gba burú fún Sunday ìjọ náà ní kò pọ̀ ń tàn lágbára Elédùmarè àti gbogbo ọmọ ẹ̀yìn ẹ̀ pátápátá torí pé kò dúndú wípé kí nǹkan bàjẹ́ àtúnṣe ní wá gbogbo ọ̀nà tí ìsìn wà túnṣe ilé àtọ̀nà rẹ̀ Ọlọ́run máa túnṣe gbogbo tí bá ti ń dé báyọ̀ mọ́ bójú rẹ̀ àánú pàdé ogun èṣù kò ní borí ẹ̀ láéláé lórúkọ Jésù Kristi Olúwa wa. gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá ń gbọ́ ètò Kọ́lá Aláwọ̀dé dáadáa bóyá lórí TikTok tàbí lórí YouTube tàbí lórí Facebook ẹ bá mi share ètò yìí kí ó dé ọ̀dọ̀ olóyè Sunday Igboho tàbí kó dé ọ̀dọ̀ àwọn èèyàn tó jẹ́ ọ̀rẹ́ olóyè Sunday Igboho tí ó fi kàn wọ́n lára mo fẹ́ kí olóyè Sunday Igboho bá mi gbé káàkan fún Kébé. bẹ́ẹ̀ni àbí bò lẹ́fẹ̀ẹ́. yóò ṣe yóò gbé fún mi ọ̀làdéhùn. ṣé ká sọ pé ó ti ṣeé ṣe. ó ti ṣeé ṣe. mo mọ̀ pé èyí sàdéhùn ọmọ mọ́ṣẹ́. kán bá ń gbé káàkan fún olóyè Sunday Igboho irú káà tí ìbá wa jẹ́ Lexus kán bá mi gbé fún wọn kán bá ń gbé fún Kébé kí látọwọ́ olóyè Sunday Igboho tàbí àwọn tó bá jẹ́ fans olóyè Sunday Igboho ẹ bá ń gbé mọ́tò káà ìbá jẹ́ Lexus ìbá jẹ́ Fencer ìbá jẹ́ Corolla bàbá mọ́tò ọ̀bọ̀kún ọlọ́yẹ lẹ́sà ń sọ Corolla torí ìdí tó yẹ kí n sọ bẹ́ẹ̀ rẹ o ọ̀jẹ̀ kan níbẹ̀ nínú ẹni tó ń sojú ilé ọ̀jẹ̀ kan níbẹ̀ ìkànnì jẹ́ nílùú Mọ̀dákẹ́kẹ́ torí nígbà tí ilẹ̀ ń pòbìrì kò lò tí gbogbo ojú ọ̀run Sudan nílùú Mọ̀dákẹ́kẹ́ ẹ̀yin àtolóyè Sunday Igboho jọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ni nígbà tí gbogbo nǹkan ń dàrú nílùú Mọ̀dákẹ́kẹ́ ẹjọ wà ń bẹ̀ ni bẹ́ẹ̀ni bàbá àwọn kan wá ń sọ̀rọ̀ lórí social media mo fẹ́ kẹ́ ẹ fi gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ mo fẹ́ kẹ́ ẹ fi sọ̀rọ̀ jáde wọ́n ní olóyè Sunday Igboho àwọn kan wọ́n ní kò lóògùn ẹ ti gbọ́ àwọn kan wọ́n ní kò lóògùn wọ́n ní àmì mi ò ti gbà tí mi ò tiẹ̀. ta ló sọ fún ẹ pé Áfíríkà ò lẹ́sìn ṣé àwọn kan ló sọ fún ẹ pé kò sí ẹ̀sìn láfíríkà ẹ̀sìn wà ní Áfíríkà tá a wà yìí ǹjẹ́ ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ darí ẹ̀yin pásítọ̀
ẹ̀yin àfáà ẹ̀yin wòlíì ẹ mọ̀mọ́ ṣe o ṣe fẹ́ gbọ́ ká sí ẹ̀sìn Jésù ìyẹn ò sọ wípé kéèyàn mọ̀ mọ̀ tewé àtegbò mọ́ ṣe rí tewé àtegbò Ọlọ́run dá fún ìwúlò àwọn ọmọ èèyàn ni ẹni tó ṣètùtù tàbí tó bá bọ orí rẹ̀ tí ọ̀nà là fún sáà sọ wípé Ọlọ́run ò mọ̀ sí ni ẹ̀yin tàn wá jẹ́ o ẹ má jẹ́ ká fi ẹ̀tàn ẹ má jẹ́ ká fi mọ́ gbàgbọ́ wa ẹ̀yin pásítọ̀ ẹ sí àwọn ọmọ ìjọ ilẹ̀ ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn náà kàn wá ojútùú sọ̀rọ̀ ara wọn. ìkànnì ojúṣe ọba Yorùbá Dára TV ló ń kí gbogbo wa níbikíbi tá a bá wà á mọ̀ọ́mọ̀ ṣe yóò mọ̀ dùn mọ́ wa ẹ má jẹ́ ká gbàgbé àṣà àti ẹ̀sìn àti ṣe ilẹ̀ káàrọ̀ òjèrè Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi. sọ wọn ní iná ga jùjú bàbá irú èèyàn wo lolóyè Sunday Igboho jẹ wọn ní nà mouth. ṣe rí ọlọ́gbọ́n ní ó kíyèsí wèrè èèyàn ni ò ní kà sí Sunday Igboho tó bá ní ológun kò lóògùn ọ̀sà lọ́lọ́run ṣùgbọ́n tó bá fẹ́ mọ̀ pé Sunday Igboho lóògùn tàbí olóògùn kán lọ bá ìwà àtijọ́ ní gbọ́dọ̀ ẹ̀ tí ò fi òkè ní gbé bó ṣe wà yẹn tí mo ti ń sọ fún yín ológbò tí ó pàkiri lọ́rọ̀ Sunday Igboho tójú tó mẹ́rin ọwọ́ mi látọ̀ ń bùrí kankan ìmọ̀ kan kò sí ní tán fi ṣe láéláé olóògùn ẹ̀ mọ̀ pé jọlọsí ní ọ̀pọ̀ jọlọsí ní pa wọ́n lọ yẹn jẹlọsí ní pa wọ́n náà torí pé ní tó gbèsè yẹn kò wọ́pọ̀ nínú ìran bàbá wọn tó lè dìde tí ó ṣáájú bó ṣe ṣáájú tí ó sì dúró tì a máa ṣe pé ṣe ọlọ́mọ lẹ́yìn ìyapa àti ń jalè ni ṣe bó ń gbèjà Nàìjíríà ni ọ̀tá ẹni ìpódù ọ̀yà ó ti nílùú bàbá wọn ò ní bàjẹ́ kò ní bàjẹ́ fún gan wọ́n máa ń ṣètánú rẹ̀ Ọlọ́run ó sì gbé lékè tó bá ṣe nǹkan lómi ó ṣe rẹ̀ kí ó lọ ké sí ìran bàbá wọn kan náà wà dán tí ń dánwò wò ká wá try rẹ̀ wò náà Ìgbòho ṣá kódà ó gbé bà fún. bóò ni ti ọ̀rọ̀ inú igbó àwọn kan ní ẹnu níjà pé kò lè wọgbó wọn ní kò lè wọnú igbó Ọ̀yọ́ ní Oríire local government ní Ọ̀síẹ̀lẹ̀ níbi tó ti kàn mọ́ lọ olóyè Sunday Igboho dẹ̀ ń sọ fún wọn wípé òun lè wọnú igbó bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ àwọn kan wá ní ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn báńdíìtì pé tó lè Igboho bá gbọ́ sáǹdì ẹ̀ lásán pé yóò torí bọ́gbó ni. wọ́n ń dẹmọ ni ṣe é rí gbogbo ìbọn tí àwọn báńdíìtì kó lọ́wọ́ tí wọ́n bá fún Sunday Igboho láàyè kan lọ yóò lọ táìmù tí Sunday Igboho bá wọnú igbó yẹn kò síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́. bàbá bẹ́ẹ̀ni mo sì yín lẹ̀ mọ́ sọ̀rọ̀ lọ. táìmù tí Igboho bá wọnú igbó bí tẹ́kọ̀ máa lọ kò síbẹ̀ kankan tí ó ṣiṣẹ́ ibí náà ló ti gbà lọ. Mọ̀dákẹ́ ló ti gbà lọ. àìdá kí wọ́n tún dojú ìjà kọra wọn ká máa para wọn agbára ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́mọ ọmọ fún ni alálẹ̀ dídì fún ni kò ṣe tẹ́nìkan kò lè wọ́ bó òsìkú tí ọ̀pá ikú ìpàtà lójú rán bó ṣe wà yẹn wọn ní olóògùn ẹnu tí ń ṣe náà ó jo oògùn lọ káwọn náà ò gbìyànjú rẹ̀ káwọn bóde wò tàbí káwọn lọ wórodù káwọn lọ dá wàhálà lẹ́dọ̀ ọ̀sìlárí àbí kankan máa tójú àwọn òrì ṣé wọ́n gọ̀ ní Ìgbòho náà fi ń ṣe ọ̀sẹ̀ ń lè dààmú tó bá ti ń wọnú gbọ́ báyìí ìbọn táwọn bandits kò tó rò pé tó bá fi dígbọ̀ yọ sá lọ kò sí ní tó lè ṣe mẹ́. kò ní dún. bẹ́ẹ̀ ni ní tó bá sì dùn yóò ti dìjọ bá wọn ni wọ́n para wọn bẹ́ẹ̀. bàbá tí mo mọ̀ bí ẹ mú owó ni kò ní dún. bó bá ti kó ọmọ lọ gbogbo ọmọ tákàrà bá kó èkó ní kó padà kò sí ẹ̀ka tí ó sì nǹkan ọmọ yẹn gbogbo ẹni mo sọ fún yín. bàbá lórí ọ̀rọ̀ èrò ẹkùn inú mi ti dùn pé inú ti gbọ́ èrò ẹkùn networking tó lóye Sunday Igboho dálẹ̀ bó lẹ ṣe rí sí. ibi tí bá ti ń lọ láńlọ àjọsọ èrò ẹkùn ní àjọ wà ńlá èrò ẹkùn ní àtẹ̀yìn mi Mọ̀dákẹ́ ẹ rí i pé Nàìjíríà ó dáa tó bá lọ fẹ́ wọnú gbọ́kàn láàárọ̀ la tó bá pè mí àdébẹ̀. ẹni sùúrù ẹ̀yin náà sì ti lè ta jìtá. èmi ò mú pàṣán lọ́wọ́ ni pàṣán ni èmi ìyẹn bá èmi ọmọ bá yẹn ṣùgbọ́n ẹ lè mú pàṣán lọ́wọ́. pàṣán lọ́wọ́ àmọ́ jẹun pàṣán lórí. bàbá ara yín sì ṣe kébékébé. kò sí nǹkan kan ìgbà ọdún kan ni. n tó burú jù nìkan mọ̀ ṣe jàǹdùkú káàkiri ìgboro nígbà tá a bá ṣe jàǹdùkú tó yẹ pé wọ́n kó wọn máa fẹ́ lọ gbà wọ́n lẹ̀ ètò ẹ̀ṣẹ̀ dánbẹ́. sáwà gbà pé kíyà ọmọ jẹ àwọn ọmọ wa ni ọmọ ọjọ́ ọ̀la Nàìjíríà ni tó bá dán nílẹ̀ ìbẹ̀ yẹn àwa máa bóde tiwọ́ kó sí kankan bẹ́ẹ̀ tó bá fẹ́ lọ tó bá pè mí àjọ débẹ̀ ni. tó lè Sunday Igboho bá pè mí. bẹ́ẹ̀ ni tó bá ti pè mí àjọ débẹ̀ ni. ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe nǹkan fojú sí Mọ̀dákẹ́ lára ẹ̀kú lọ́nà wo ọ̀pọ̀lọpọ̀ fojú sí Mọ̀dákẹ́ lára wípé ó ṣeé ṣe
nígbà tí irú ẹkùn yẹn bá délẹ̀ tán ó ṣeé ṣe kó jẹ́ pé Mọdákẹ́kẹ́ ni Sunday Igboho ti wá kó àwọn èèyàn fún irú ẹkùn. ó ti lọ lórí ń bí already but tí àtìmẹ̀ntì ó fà kalẹ̀ fíìmù tó gún ni ẹ máa wòran. tó lè Sunday Igboho bá fà yín kalẹ̀ nǹkan. Akílódé àjọ ń lọ níṣẹ́ àlè yára wa èmi ẹ̀ ò lè fira wálé àjọ ń lọ ni ẹni ìwé àti bá ti ń lọ àjọ ń lọ ni. irú èèyàn wo náà jẹ́. Sunday Igboho. bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ sọ torí ẹ̀ lérí ti irú èèyàn wo Sunday Igboho. ọmọ gbà yẹn lẹ́ni ọmọ ṣàánú ni Igboho máa ń ṣàánú ni afọmọ ló ń jẹ máa wò bẹ láàlú ògiri òkò ọsẹ ń lè kojú rẹ ẹ máa lu tán máa lù fún bí ni àfẹni tí kò gíla ọkọ lù ẹjọ kí n tó jó àgbà tí ń dé ẹjọ àfẹni tí kò gíla ọkọ lù ọbẹ kí n gbẹlú rẹ ló lè kọ lù tó lù bá ti gbẹlú lọ́wọ́ látọ ẹ àwọn àìsàn pé bàbá dámì àfẹni tí kò gíla ọkọ lù ló lè kọ lè sùn ló lè kọ lù sàkó àfẹni tí tàn gbọ pa àfẹni tí àwọn gbọ orí ọmọ dúró déédéé ni. ẹ wá mọ kọtọ yàrá ìṣẹ̀lẹ̀ jáde kù olóyè Sunday Igboho ní kí n mọ báwọn kí sódà mọ dáadáa ó ní mọ kí sódà mọ bàdà Táyọ̀ ẹ dẹ̀ mọ ṣe lágbára Ọlọ́run inú mi dùn bàbá tẹ bá wà wò dáadáa lórí ọ̀rọ̀ tí ń lọ báyìí kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bandit nílẹ̀ Yorùbá. wọ́n padà wọlẹ̀ àṣẹ bandit ó wọlẹ̀ torí wọ́n ń ṣe tí Ọlọ́run ò fọwọ́ sí adédé ń kó ọmọ ọlọ́mọ wọn lọ pa àyàn dànù ṣe bẹ́ẹ̀ Ọlọ́run tó dá wọn lọ́dá wa náà kí náà ń pa àwọn ọmọ ọlọ́mọ sí tán ṣe ti lòdì sófin Ọlọ́run ẹ lọ wo ìwé òfin Ọlọ́run pé ìwọ kò gbọdọ̀ pànìyàn kò gbọdọ̀ jalè àwọn ọ̀ka nǹkan kan wọn ò mọ̀ pé Ọlọ́run wà Ọlọ́run sì jù wọn lọ at the end of the day wọ́n padà wọlé ni. bàbá ẹ sọ̀rọ̀ kí ni ó yẹ kí gbogbo àwọn ilẹ̀ Yorùbá ṣe pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí ń bẹ ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì sùn. wọ́n lè sùn. wọ́n ní ọba tó gbajẹ́ ẹ mọ̀ pé ọba mẹ́wàá bámúbámú mọ́yó ni wọn mọ̀ pé ẹ̀yà ń jọ mẹ́ni kankan ẹni ọba kan lọ́mọ ẹni ọgbọ́n mẹ́ lọ inú rẹ̀ ò lè dùn ẹni tí ò tí fọ́ kankan rẹ̀ inú rẹ̀ ọmọ dùn kò ní kà sí ní ìsìn bẹ́ẹ̀ ọmọ Yorùbá náà ti gbọ́n wọ́n ti ń dira wọ́n kálukú ti ń múra pé bí wọ́n bá ti sẹ́yọ wọ́n fèsì wọn. bíi ti bò bàbá. ńgbà tẹ́ bá dédé tẹ́ bá yàn ní oko tẹ́ pàdánù sẹ́ni tí bá ń lọ ní oko náà sọ náà ní dira. bàbá ṣe bá ti bẹ̀rẹ̀ báńdì tí ò lè jí ń gbé. wọn ò bí ya wọn. bíi ti bò ó fẹ́ kẹ́ fi gbogbo mi ìfẹ́ kẹ́ wojú sójà mọ́. fùfú ni mo ń jẹ mo ti dira àjọ fàdé bí ẹ bá ń lọ ní. kò sí nǹkan tí wọ́n lè ṣe wọn ò lè borí Nàìjíríà láíláí. ogun ológun ò lè borí Nàìjíríà torí nǹkan tó ń ṣe ti lòdì nígbà olọmọ Nàìjíríà ká dédé lọ tí wọ́n lọ pààyàn káàkiri ẹ̀wọ̀n ọlọ́pàá gan tó bá mú yàn wọn ìdédé pààyàn agbófinró ìdédé pààyàn àwọn sọ́jà gan ìdédé pààyàn pọ̀tí ń gbẹ bá dẹ̀ ìka dédé mú yàn ẹ bá yàn ní oko ẹ dédé pàdánù ẹ kí ọmọ ẹlẹ́mọ̀ pé ó dá ìdánsẹ́ yẹn ti lòdì sófin Ọlọ́run ti bínú sí wọn. bàbá ìlú Mọdákẹ́kẹ́ la wà yìí mo dẹ̀ mọ̀ pé tètò ìbájáde gbogbo àgbáyé ní ọ̀gbọ̀n wa. bẹ́ẹ̀ni irú ìyẹ̀wò Mọdákẹ́kẹ́ jẹ́. Mọdákẹ́kẹ́ wọn ìjà bíi ti bò ó. iṣẹ́ la máa ń ṣe téèyàn bá ṣe tọ́ ìtọ́yàn iṣẹ́ ni Mọdákẹ́kẹ́ máa ń ṣe látàárọ̀ ọjọ́. irú iṣẹ́ wo torí iṣẹ́ tó ń yọ owó là ń ṣe iṣẹ́ àgbẹ̀ ni Mọdákẹ́kẹ́ rù lórí jù tán bàbá wa náà sì tọmọ ti gòkè dáadáa wọ́n ti fi iṣẹ́ àgbẹ̀ ṣe nǹkan rí gbogbo àwọn àgbàlagbà tán wà nílùú Mọdákẹ́kẹ́ kò sí àṣàdànù nù wọn gbogbo náà ti ní ńlá tó mọ wọn ti gòkè tán ti lọ lóòbó ìlú àti bẹ́ẹ̀ni àdé alájí tájú ọ̀kẹ́ oríṣiríṣi gbogbo wọn báwọn lọ́ọ̀yà Gẹ́rọ́tìmí wọ́n ti dá tán ti sẹ́ tán ti ní ládọ́ ọmọ wọn ti yáre gbogbo ń tọ́lọ́ ń ṣe fún àtàwọn náà lọ́wọ́ níjẹ́ ọbàjẹ́ gbogbo ẹ̀wọ̀ sọ Olúbọ̀dé níṣẹ́ lọ́wọ́ ọmọ wọn náà ti dá gbogbo wọn ti dá kódà wọ́n ṣe dáadáa iṣẹ́ làwọn yẹn ṣe àwọ̀ ọ̀bọ̀n ọwọ́ wọn la tẹ̀lé àbọ̀ǹdì jàgídíjàgan àbọ̀ǹdì jàǹdùkú àgbẹ̀ngbàtà wájú òníyàn béèrè mu ní mo ti roko ó kó tí àwọn bàbá ń dá tán fi ní lárí lèmi náà ń dá lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ̀yin náà fòkò ṣeré. èyí fòkò ṣeré kò tẹ́ fi ṣe náà ìtọ́jú wa dàgbà. gbogbo àwọn èèyàn lọ́kàn bí ṣe ń gbórúkọ ìlú ẹ̀ lárugẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́ bá délẹ̀ Ìjẹ̀ṣà wọ́n ń gbé tiwọn lárugẹ tẹ́ bá délẹ̀ Ìjẹ̀bú wọ́n ń gbé tiwọn lárugẹ ẹ jẹ́ ń gbé ìlú mi lárugẹ. bàbá Mọdákẹ́kẹ́ fẹ̀ bẹ́ẹ̀ni atóbi dáadáa bẹ́ẹ̀ni Mọdákẹ́kẹ́ ní orúkọ tó pọ̀ káàkiri gbogbo àgbáláyé bẹ́ẹ̀ni olórúkọ mẹ́ta ni wá nílùú Mọdákẹ́kẹ́ àwa la Kọ̀ráyè àwa ni Sábàdà àwa náà tún ni Mọdákẹ́kẹ́ kò dẹ̀ sẹ́lù kankan tí ń bá wá jẹ́ orúkọ yẹn. bẹ́ẹ̀ni bàbá ẹ jẹ́ kí n kì ìlú mi ẹ jẹ́ kí n gbé orúkọ ìlú mi ga mo ti mọ̀ pé tí n bá gbé ga gbogbo àwọn àgbáyé náà bá ń gbé lárugẹ. bàbá ọwọ́ téèyàn bá fi mú ìlú ẹ̀ náà fi bá mú. bẹ́ẹ̀ni Àkọ̀ráyè ni wá ọmọ Ògún tẹ̀lódó ọmọ Arẹ́ni pàdé ìjà lójú ọ̀nà mo kí wá níbikíbi tá a bá wà á mọ̀mọ́ ṣe yóò mọ dùn mọ́ wa yóò mọ korò máwọn ọ̀tá wa torí ọlá ló bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé
ológun sàn ní ajé ló bí ẹja gbọrọgbọrọ tí ń bẹnu omi sódàmọ Mọ̀dákẹ́kẹ́ ni Kébé Mọ̀dákẹ́kẹ́ ni Adéyìn Mọ̀dákẹ́kẹ́ ni ẹ̀rí kòkòkò Mọ̀dákẹ́kẹ́ ni Peter Mọ̀dákẹ́kẹ́ ni tàtó ni dòdò náà ń bẹ́ẹ̀ Mọ̀dákẹ́kẹ́ ni ọ̀jírè Mọ̀dákẹ́kẹ́ ni gbogbo wọn náà wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn national èwo lórí gbòǹgbò tí ń lọ yìí Warrior Mọ̀dákẹ́kẹ́ ni gbogbo ẹ̀yin national union pátápátá ẹ mọ̀mọ́ ṣe láṣẹ Èdùmàrè torí ìlú kọ̀ọ̀kan ló ní national union tí Mọ̀dákẹ́kẹ́ tó dá yàtọ̀ torí tí Mọ̀dákẹ́kẹ́ wọ́n ṣe báyìí ọwọ́ kan ṣoṣo wọ́n di òṣùṣù wọ́n fi òṣùṣù gbé gbogbo wọn náà dẹ̀ ń kí olóyè Sunday Igboho kókó ṣẹ́ńbi tó bá wà. bẹ́ẹ̀ni láṣẹ Èdùmàrè àṣeyìí báyìí lálákànṣe kò tiẹ̀ bàbá tẹ bá wà wò Mọ̀dákẹ́kẹ́ mo ti wá báyìí. bẹ́ẹ̀ni tó lóyè Sunday Igboho bá pín ìgbékẹ́ mọ́ ọ̀bọ̀ kílẹ̀ sí. ń lọ ọ̀dọ̀ rẹ̀ ńgbà ìsọ̀ta. ara máa gbọ́ o àjọṣe kìnìún ni. ń lọ sẹ́. ẹ máa foko yín lẹ̀. a fi ọmọ tí wọn mọ soko lẹ a gbé ìrọ agéńdé mondo àti tiẹ ni a fi ọmọ tí ó ṣe oko lẹ àbí òye tó bá jẹ mọ́ká gbèjà Nàìjíríà yìí kí ìlú wọn mọ fi bàjẹ́ kó lè dé wọn mọ bàjẹ́ àwọ̀ dà sí. ọ̀dà kí ló lè bà yín lẹ́rù. kò sí nǹkan kan tó lè bà mí lẹ́rù. àwọn àdìbá ní títí jí bàbá gbé lọ. kò sí nǹkan kan tó lè bà mí lẹ́rù Ọlọ́run nìkan ni ká bẹ̀rù. kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. Ọlọ́run ló ní agbára Ọlọ́run ló ní ewé àtegbò ló ní agbára téèyàn bá ti lò lọ́nà òdì kò sí wàhálà fún tó bá fi ń lò lọ́nà tó tọ́ ò ní problem ò ń gbà yàn lẹ̀ ìwọ sì wá bọ́ ha ò lè bọ́ ha tó bá ń gbà yàn lẹ̀ ìwọ tó ń ṣàánú ọ̀rọ̀ àánú gbà ẹ tó bá ṣàánú lónìí tó bá fọ́ọ̀mù kan bóyá fọ́ọ̀yìn nìkan ní nǹkan kankan tóun àtọmọ ẹ̀ bá jọ jẹ́ ń bẹ̀ àpọ́bájọ́mọ mẹ́rin lọ jẹ́nu iṣẹ́ yẹn ìbùkún mẹ́rin ní ọ̀padà sọ́dún ń tọ̀ torí pé òkè lọ́wọ́ afúnni gbé. àwọn kan wá sọ̀rọ̀ kan tó wá yà mí lẹ́nu bàbá olóyè Sunday Igboho lọ síbì kan lẹ́nujọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ yóò ti mọ lọ bí ọdún méjì báyìí sọdún mẹ́ta sọdún mẹ́rin gan olóyè Sunday Igboho wá ní tí mo bá ń bínú tí mo bá lọ màá náwó báyìí bọ́ dọ̀wọ́ mi àwọn kan ní irọ́ ní pa pé kò lóògùn irọ́ ni pé kò lè ṣe pé náà láì. káwọn náà ò tra rẹ ọgbọ́n ń bẹnu ẹ̀ ọgbọ́n ń bẹnu Sunday Igboho ṣe é rí ọ̀tá ẹni ìkódò ìyàbọ̀ sọ fún ilé ẹ̀ka gbogbo tí bá ti ń ṣe àwọn tí ò lè ṣe inú wọn ò lè dùn àbí òye àwọn tí ò lè ṣe inú wọn ò lè dùn wọn máa pẹ́ gan ni wọ́n máa pẹ̀gàn ọ̀dẹ̀ ti lọ ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ sẹ́mi tí wọ́n pè ní gbọ̀ngàn. Tàbá lọ sọ́nà Ìbàdàn ẹ̀ wá ń bọ̀ láti tẹ́sàkó ń bẹ̀ yẹn Sunday Igboho ti dé oríta akílàlù wọ́n ẹ̀sẹ̀ wà ń dènà dé ní roundabout olókun ṣẹ́gbẹ́ ó ti lọ mọ́ lọ́wọ́ ẹ̀ tí ọba ṣẹ̀ṣẹ̀ múra tiẹ̀ ní ẹ̀sẹ̀ yóò ṣe wàhálà pọ̀ yóò ṣe wàhálà tó bá lọ fẹ́ dàbí Sunday Igboho ó ṣe wàhálà tẹ́mi ọba ti bọ́ bẹ́ẹ̀ onílọ́kì ni. bàbá bóyá ẹ̀yin náà lè ṣe ẹ bá a sọ pé kán rìlíìsì ẹ̀ kan ti ẹ̀jọ́ lọ́nu gbogbo. ìjọba tí ò tí rìlíìsì ẹ̀ ó ní ti ń rí. bíi ti bò. ṣé ẹ rí ọmọ tó kó sínú igbó yẹn tí wọ́n bá ti lo owó agbára ọmọ yẹn ò ní dé. wọ́n lè pa wọ́n. bàbá Tinubu náà ní làákàyè dáadáa bàbá dáadáa ni wọ́n lè pa wọ́n nígbà pé kán ní sùúrù kí ṣe kí bàbá ò lè rìlíìsì ẹ̀ wọ́n lè rìlíìsì ẹ̀ but bàbá ò fẹ́ kí wọ́n waste àwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn tó rògbò ògo Nàìjíríà ògo ọ̀la ni bàbá yẹn ṣe ní sùúrù ṣé odidi president ò ní lágbára pé ọyá go ahead àgbàtọ̀ bá sì ti ní kan ó lù ó ní kan ó pa ni bàbá yẹn náà ní làákàyè bàbá dáadáa ni ẹjọ́ fi sùúrù ṣe bàbá lè gbà wọ́n àbí òye báyìí nísìn kọ́lọ́n bá ti ṣe tí wọ́n bá gbà wọ́n pẹ̀lú rọrùn ọmọ yẹn ò ní kú because ẹ wá dúró ọmọ tá kó lọ yẹn kọ́ kó bí ọ̀nà bí mẹ́ta bẹ́ẹ̀ rí pé wàhálà ti dé tó bàbá yẹn fọgbọ́n ṣe ni bàbá dáadáa ni bàbá yẹn ò torí àsìkò tí ó wà ní orí àlefa yìí tí Tinubu wà lókè àwárí tí a ṣe àwa ẹgbẹ́ onímọ́tò Mọ̀dákẹ́kẹ́ throughout àrí tí a ṣe òun kálukú wa kò sóló òun láàrin wa kò sóló ebúkú láàrin wa gbogbo wa pátá àtọ ọmọlẹ́yìn lárí tí a ṣe. ẹ lè sọ pé Tinubu kú iṣẹ́. ó kú iṣẹ́. ẹ lè sọ. bẹ́ẹ̀ ni bàbá Tinubu kú iṣẹ́ ó ṣe dáadáa ṣùgbọ́n tí ọba oúnjẹ kú jẹ wọn ò lè sọ pé ó ṣe dáadáa torí pé gbà tí nǹkan kò ti dọ́dọ̀ wọn ni omi ò mọ̀ wò pé bóyá kí bàbá yìí kó dédé ti owó kan sórí àkáǹtì òun ìwọ tí òṣìṣẹ́ ẹ̀ lọ́fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ tí ọba yìí ti fún ọ dáadáa náà mọ̀ ṣe wọ́n mọ̀ sọ̀rọ̀ dáadáa ní bó ṣe wà nìyẹn ìṣe gbogbo ayé ni èèyàn lè tẹ́ ìbá jó lórí o lè tẹ́ gbogbo ayé lọ́rùn ṣùgbọ́n nǹkan tó bá ti ń dọ́dún kálukú kọ́ gbà kámú. njọ́ tẹ dọ́dọ̀ olóyè Sunday Igboho bó ló ṣe ṣe sí. Sunday Igboho tá a jọ di ìmọ̀ra báyìí tá a fẹ́ ṣubú tá a jọ di ìmọ̀ra tó pé kíákíá lórí kọ́ lọ wá ń jẹ fún mi tí mo jẹun bẹ́ẹ̀ mi náà ṣe ń lọ ọmọ bá mẹ́rin ẹgbẹ́ kékeré kan lọ kíákíá náà dáná oúnjẹ tí mo jẹ́ ń jọ́ náà wọ̀n jẹ̀rí kí n jẹun kọ́ sẹ́kù náà ilé jẹ́jẹ́ tó kó tọ́nu àbọ̀ oúnjẹ tó gbé fún báyìí mo parí èèyàn yan ni mo jẹ́ tí mo mọ̀ kí mo jẹ́ fún ọkọ̀ balẹ̀. olóyè Sunday Igboho wá rí kí náà ọkọ̀ sọ náà. kò sí mọ̀ sọ ọ̀rọ̀ pọ̀.
owó ìtàn inú ẹ̀ dùn. inú ẹ̀ dùn ẹni tó gorí òkè lọ báyìí tó dédé lọ gbé owó ńlá kan tó gbé fún mi pé kí n máa jẹun ẹ má sọ. kò ní bàjẹ́ fún un ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú. ẹ wá ní inú yóò dùn tí wọ́n bá lè gbé káà kan fún yín. fóònù ọmọ tí ì ní àǹfààní ẹ̀ tán ti tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ẹ̀ gangan lè gbé fún mi káàfààní Sunday Igboho gbé káà fún mi láìpẹ́ yìí. ẹ tó tún sọ. àní àǹfààní Sunday Igboho kí wọ́n gbé káà fún mi láìpẹ́ yìí Kébé ní sọ̀rọ̀ gbọ́wọ́ tiẹ̀ lọ́dọ̀ rẹ̀ bójú bẹ́ẹ̀ lọ. àwọn kan tí wọ́n ń pè mí tán jẹ́ fàìsì ẹ̀ tẹ́ pé wọ́n máa ń ṣàdúrà ní nígbà rí gbogbo àwọn tá a ti sọ tẹ́lẹ̀ so wọ́n rí sísí gbogbo nǹkan tá a sọ Ọlọ́run gbogbo àwọn fàìsì ẹ̀ pátápátá Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ wọn dàrú bí wọ́n ṣe ń fẹ́ràn Sunday Igboho Ọlọ́run máa fẹ́ràn àwọn náà tọmọtọmọ ilé àtọ̀nà wọn Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àárín tó lè kó mọ́tò 10 alẹ́ fún Sunday Igboho àárín tó lè kó 20 mọ́tò lẹ̀ inú gbogbo mọ́tò tán ní ẹ̀kọ́ sí tí ò rí ṣe ń bẹ̀ láìpẹ́ wọn ó gbé kàfé mi náà. ẹ nídìí ká tó mo nídìí ká. ọ̀dà ẹ bá wa gbé káà kan fún Kébé o ẹ̀yin fáǹsì wa tí à ń wọ ọlá Sunday Igboho mọ́ Kébé lára bàbá aṣọ kan ọṣẹ wọ́n gbé bọ́ọ̀sì kan fún yín. bẹ́ẹ̀ ni. káà lẹ fẹ́ báyà. káà ni mo fẹ́. ẹ nídìí bọ́ọ̀sì mọ́. èmi náà máa rí tí mo gbé dọ́dọ̀ rẹ̀. ẹ̀yin náà fẹ́ mọ gbé. kí n máa yọjú sí ojoojúmọ́ ni. ọ̀dà yóò mọ̀ dùn mọ́ wa yóò mọ̀ kúrò máwọn ọ̀tá wa láti ìlú wa. ìkànnì Yorùbá Dùn ló ń kí gbogbo wa Akọ́láwọlé Aláwọ̀dé lórúkọ mi.